Ẹ kú dédé yòóyí o, ṣé àlàáfíà lẹ wà? Orúkọ tèmi ni ọ̀jọ̀gbọ́n Adelson Jibril, tí gbogbo yín mọ̀ sí Màwọ́ Adelson. Èmi olùkọ́ ti ẹ̀kọ́ físíìsì ní ẹ̀kọ́ gíga kan. Èmi olùkọ́ èdè àti àṣà Yorùbá nàgó. Mo sì tún jẹ́ olórí ẹ̀sìn ìbílẹ̀ òrìṣà àti vodun ní ìlú Salvador, sí olú ìlú ìpínlẹ̀ Bahia. Nígbà àtijọ́, àwọn olùgbé ìlú Salvador ń pè ìlú Bahia nítorí pé wọ́n ń kóronú nípa Bahia bí ìpínlẹ̀ kan. Ṣé o mọ̀ wípé níbẹ̀rẹ̀ orundun mọ́kànlélógún ọ̀pọ̀lọpọ̀ èèyàn dúdú láti ilẹ̀ aláwọ̀ dúdú ń gbé ní ìlú Bahia? Bẹ́ẹ̀ ni, nígbà yẹn àwọn èèyàn dúdú wọ̀nyí ti gbé ní ìlú Salvador kúrò ní oríṣiríṣi agbègbè káàkiri gbogbo ilẹ̀ aláwọ̀ dúdú lábẹ́ agbára owó ẹrú nípasẹ̀ àwọn òyìnbó. Láàrin wọn, ọ̀pọ̀lọpọ̀ èèyàn kúrò ní agbègbè kan tí à ń pè káàárọ̀ oòjíire. Àwọn ọmọ agbègbè yìí ń lo èdè nàgó fún ìbáraẹnisọ̀rọ̀ láàrin ara wọn. Nítorí èyí, wọ́n pè é ní nàgó. Ní òde òní, à ń pè èdè nàgó èdè Yorùbá. Àwọn nàgó mọ̀ nípa ètò ṣíṣẹ́ púpọ̀ nípa tọ́gbọ̀ngbẹ́ ilẹ̀ Áfíríkà. Nítorí èyí, ẹ̀sìn ìbílẹ̀ wọn, pàápàá jùlọ ẹ̀sìn tàwọn òrìṣà, di wọ́pọ̀ gidigidi láàrin gbogbo ènìyàn dúdú tí ń gbé ní ìlú Salvador láì bìkítà tí ẹ̀yà ìbílẹ̀ wọn. Ṣé o mọ̀ wípé gẹ́gẹ́ bí àwọn òyìnbó ṣe ní àwọn ènìyàn mímọ́ tí wọ́n ń tọ̀ ń sìn ní ọjọ́ kọ̀ọ̀kan ní àárín ọ̀sẹ̀? Àwọn nàgó náà ní àwọn òrìṣà tí wọ́n ń bọ̀ nínú àwọn ọjọ́ tó wà láàrin ọ̀sẹ̀. Ẹ̀mí ìọ̀bẹ̀rẹ̀ kọ́ yìí nípa àwọn òrìṣà tí àwọn nàgó ń bọ̀ ọjọ́ kọ̀ọ̀kan láàrin ọ̀sẹ̀ nílùú àwa. Ẹ jẹ́ ká béèrè àwọn ẹ̀kọ́ yìí láti ọjọ́ Ajé. Ẹ jẹ́ ká lọ.